Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ọ̀tun ìtẹ́ fún wa. Àti dúpẹ́ o nítorí pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ yín láti kọ́ ẹ̀kọ́ láti mọ̀ sí nínú ọ̀rọ̀ yín. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ògo ni fún orúkọ yín. Jésù Olúwa wa. Ẹ ṣeun púpọ̀ torí pé ẹ wá àyè láti tún jẹ́ ká jọ parapọ̀ láti tún wo ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá tún lè rí nǹkan tàbí méjì kan tá tún lè fi yéra wa. Òun náà ni àtúnṣe pàdé lónìí. Mo mọ̀ pé ẹ ti rí kókó tí à ń ṣẹ́lẹ̀ lórí 4 misleading beliefs in Christian circle. Àwọn ìṣìnà mẹ́rin, àwọn irọ́ dòótọ́ mẹ́rin láàrin àwa Kìrìsìtẹ́nì, àwọn irọ́ dòótọ́ mẹ́rin. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń gbọ́ láàrin àwa Kìrìsìtẹ́nì lójoojúmọ́. Ẹ rí ìgbà míì gan á jẹ́ kókó ìwàásù ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ láti sọ̀rọ̀ lórí àwọn kókó ọ̀wọ̀n yẹn. Nígbà tí n bá dẹ̀ wá gbọ́ máa wò pé irọ́ ìránṣẹ́ Ọlọ́run kan tí a jọ ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ wá ń tẹnumọ́ ọ̀rọ̀ kan, so wọ́n irọ́ Bíbélì ò sọ bẹ́ẹ̀, ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ láwọn ti ń kọ́ fún àìmọye ọdún, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ yẹn láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run míì, àwọn gan ò dẹ̀ ṣe research yẹn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fi kọ́ àwọn ènìyàn. Ẹ̀rí Bíbélì sọ kíní kan fún wa nípa àrékérekè Sátánì ní ìgbẹ̀yìn ayé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń pè ní àrékérekè ó rò bóyá Sátánì àwa bá ṣe máa ń wònú tíátà yẹn. Irọ́ ni, àwọn irọ́ dòótọ́ wọ̀nyí ni àwọn ìṣìnà àti ìkùnà. Ẹ wò tí nǹkan tó ń pè ní irọ́ kì í ṣe pé Sátánì àwa láti parọ́. Ohun tá a ṣe ni pé a mú òótọ́, òkodoro òótọ́ tó jẹ́ 10%, a lù pọ̀ mọ́ 90% irọ́. A pò pọ̀ sí tó bá ti wá sọ létí èèyàn á dàbí òótọ́, ṣùgbọ́n nígbà tí èèyàn bá ní ẹ̀mí Ọlọ́run tó dẹ̀ túmọ̀ Bíbélì fún kó tó lè ní òye. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tactics bẹ́yẹn ni Sátánì ní. Fún àpẹẹrẹ a máa ń gbọ́ ọ̀rọ̀ kan dáadáa, heaven helps those who help themselves. You say tactics yẹn òun ló mú káwọn Kìrìsìtẹ́nì máa ń wá self-help kiri. Nígbà tó bá dúró díẹ̀ àwọn ojókòó tẹ́tẹ́rẹ́, heaven helps those who help themselves. Já lọ síbí. Ẹ̀rí Sátánì ló ń lo àwọn arékérekè nìyẹn tó tí Bíbélì sọ pé bí àwọn àyànfẹ́ gan ò bá ṣọ́ra ó tàn wọ́n jẹ. Torí in fact mo rí pásítọ̀ tó gbàgbọ́ pé heaven help those who help themselves sí ó wà ní Bíbélì. Ìgbà tí mo ní kàn fi hàn tí wọ́n lé àwọn lọ wá àwọn ọ̀nà tíbi tó wà mọ́ odidi oṣù mẹ́ta tí mo rí wọn kúkú blọọkù nọ́mbà mi. Nígbà tí mo lè fi hàn kò sí bẹ́ẹ̀. Àwọn nǹkan tó fà á náà ni wípé àwọn irọ́ dòótọ́ yẹn ó ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lára débi pé ìgbà míì gan tún sọ̀rọ̀ táwọn babaláwo ń sọ, àwọn olórìṣà, àwọn ìyá lórìṣà, àwọn bàbá lórìṣà, wọ́n ní ara ayé gbé ni a tún gbọ́ láàrin àwọn ọmọ Ọlọ́run torí pé a ò ní òye ẹ̀, a ò dẹ̀ mọ̀gbà tí irọ́ tó wọnú ayé wa. Wọ́n máa ń pàṣàmọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lóde máa ń lò wá ní cleanliness is next to godliness. Ẹ̀yin náà ti gbọ́ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn irọ́ dòótọ́ ni kì í ṣòótọ́. Ìyẹn ni pé ẹni tó bá clean jù ló máa súnmọ́ Ọlọ́run jù. Irọ́ ni, that is why lóyún tó pé àwọn èèyàn focus lórí hygiene, wọ́n neglect family. Torí pé ìgbàgbọ́ ẹlòmíì tẹ́ ti gbàgbọ́ torí àárí ọ̀rọ̀ tó ń jábọ́ látẹnu pásítọ̀ sí ọmọ ìjọ, so àárẹ̀mí láti tó gbà pé ara qualification sí ìjọba àrùn òní cleanliness òní òótọ́ tó wà bẹ́ẹ̀ ni tó mú ẹni tó sọ fún mi rí. So cleanliness is close, is next to healthy living. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni it's not next to godliness. So àwọn nǹkan márùn-ún la gbọ́dọ̀ kíyèsí nígbà tí wọ́n bá fi ń kọ́ wa tàbí abẹ̀ sí ka ìwé kan bóyá à ń wo múvì kan ṣẹ̀rí tó ń pera wọn ní Christian movie tí wọ́n ti ń fi àmúlùmálà tán fi ń wọ inú ìgbàgbọ́. Ẹ̀rí kó má lọ jẹ́ ara ìgbàgbọ́ wa. Ẹ̀kọ́ yẹn kò yẹ ká ṣe ní ẹ̀kan, but a máa try láti tètè ṣe so that tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbọ́ tán bá ń gbọ́ á tún yé wọn jù báyìí lọ. Lára àwọn irọ́ dòótọ́ tá a máa ń gbọ́ ibi tí mo fẹ́ náró ọ̀rọ̀ mi sí ni ọ̀rọ̀ tó jọ mọ́ tí mo máa ń sábà gbọ́ láti ẹnu ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ sí Holiness Church. Mo fẹ́ náró àwọn tó bá ti lọ sí Holiness Church tàbí Deliverance Church tàbí Bible tó ń claim pé Bible believing church ni wọ́n. Ẹnu àwọn pásítọ̀ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ àjọ ágìwẹ̀ náà tó òótọ́ dẹ̀ ní o. Ṣùgbọ́n àwọn tó ti kọ́ fún àìmọye ọdún kọ́, àwọn tó tún kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́, so ìtorí ẹ̀ ni àwọn kíní wọ̀nyí fi léwu díẹ̀. Ní àwọn ìjọ kan wọ́n mọ̀ gbà wọ́n pé it is not possible to be saved and not know the date. Wọ́n ní kò ṣeé ṣe kéèyàn ní ìgbàlà kó dẹ̀ má mọ̀ ọjọ́ tó ní ìgbàlà. So ìgbàgbọ́ àwọn ẹ̀ka ìjọ ẹni pé
mi ní dárúkọ ìjọ pé téèyàn tó bá ti mọjọ́ tó ní ìgbàlà ò tí ní ìgbàlà nìyẹn ó wà highly misleading. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yẹn ò bá bíbélì mu rárá. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn tó ń lo ọ̀rọ̀ yìí ẹ̀yọ ó dàbí pé wọ́n ní òye díẹ̀ nípa nǹkan tó ń pè ní ìgbàlà. Wọ́n ní òye díẹ̀. Tẹ́ bá wo bí ta bá ń sábà kó ta bá bá àwọn aláìgbàgbọ́ sọ̀rọ̀ èyí mo sọ̀rọ̀ nípa John chapter 3 verse 16 gbogbo àlàmà ń kó tẹ̀. For God so loved the world that he gave his only begotten son, that whosoever believes in him you should not perish but have everlasting life. Bíbélì ò sọ pé ẹ máa gbọ́ kò sọ pé for God so loved the world that he gave his only begotten son, that whosoever believe in him and know the date he believe in him should not perish. Kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ rárá tọ̀. Ṣe rí èèmù Sátánì láti ti ọ̀rọ̀ ìsẹ́nu àwọn oníwàásù ẹ̀yìn pé ó prevent wọn láti bá ẹlòmíì sọ̀rọ̀ nípa Jésù. Ẹni pé kò wù Sátánì kí ìrere spread, kò wù Sátánì kéèyàn ṣe evangelism. So ara àwọn ọ̀rọ̀ tán fi ń di àwọn èèyàn ní wọ́n ní are you saved? Wọ́n ní yes. When? Wọ́n ní when? I knew well I was saved in 1983 December 14. Oh, congratulations. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí ò mọ ọjọ́ pàtàkì tó ń wà saved. Ẹlòmíà ẹ máa dáhùn question tó wà lọ́kàn yín o. Ṣé o possible báyìí kẹ́hìn wá saved kó má mọ̀ pé ọjọ́ báyìí ló wà saved? Yes. Ọmọ arápẹ̀rẹ̀ ní Bíbélì. Ẹni tí ò wá mọ ọjọ́ yẹn tàbí tí ò bá ní òye ọjọ́ yẹn gangan ó mọ ọdún but kò kàn mọ oṣù gan kò wà akarisọ akákò láàrin wọn. Ẹ̀rí fún àpẹẹrẹ ẹ jẹ́ kí n sọ òkodo tó jẹ́ òótọ́ ọbẹ̀ fún yín. Ṣé rí àwọn kan wà saved wọ́n mọ ọjọ́ wọ́n dẹ̀ mọ oṣù wọ́n mọ time tán wà saved gan. Bẹ́ẹ̀ àwọn kan wà tán wà saved wọn ò lè sọ pé ọjọ́ báyìí làwọn wà saved torí pé event yẹn ó wá tẹ̀léra ni. Bẹ́ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn pẹ̀lú Ọlọ́run. Ó jẹ́ kí fún wa ní àpẹẹrẹ. Ṣé rí mo sọ pé àwọn kan wà jẹ́ pé wọ́n wà saved ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó wà very very spontaneous. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó wà dramatic. So kò sí kán máa mọ̀ bíi ti ọkùnrin yẹn. Jẹ́ ká lọ sínú ìwé Acts of Apostles ogun gan but àmọ́ kà díẹ̀ ní Acts of Apostles chapter 8 from verse 27 to 31 kì í ṣe bẹ̀ gan ló parí sí. So tó bá fẹ́ kà kó lọ sí Acts of Apostles chapter 8 verse 27 down. Ẹ rí pé encounter kan wáyé láàrin Philippi àti arákùnrin kan. Bíbélì pé arákùnrin yẹn ní ìwẹ̀fà. Ẹ rí ó pe ẹni yẹn ní ìwẹ̀fà. Bíbélì mi pè ní àwọn olórí ìṣúra. So but ẹ jẹ́ kí n kàkà. Acts of Apostles chapter 8 verse 27 láti bẹ̀rẹ̀. Ó ní nígbà tí ó sì dìde ó lọ sí kíyèsí. Ṣẹ́rí ẹni tán sọ̀rọ̀ ẹ̀ ń bí Pétérù náà Fílípì náà sọ̀rọ̀ ẹ̀ ń bí. Áńgẹ́lì Olúwa ló ta lólobó pé dìde bí tó wà yẹn iṣẹ́ kan wà fún ẹ láti ṣe níbi kan bẹ́ẹ̀ mo ti wá bẹ̀rẹ̀. Nígbà tí ó sì dìde ó lọ sì kíyèsí ọkùnrin ará Ethiopia ìwẹ̀fà ọlọ́lá púpọ̀ lọ́dọ̀ Kandake ọmọbìnrin àwọn ará Ethiopia ẹni tí í ṣe olórí ìṣúra rẹ̀ tí ó sì ti wá sí Jerusalem láti jọ́sìn. Ó wá sí Jerusalem láti jọ́sìn ibẹ̀ yẹn yé wa verse 28. Òun sì ń padà lọ wọ́n ti jọ́sìn tán ó wá ń padà lọ sí bèzì ẹ̀ ní Ethiopia. Ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀ ó sì ń ka ìwé wòlíì Àìsáyà ó ń ka Bíbélì ló ń ka Hébérù lọ́wọ́. So ní verse 29 ẹ̀mí sì wí fún Fílípì pé lọ kí o sì dára rẹ pọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí ẹni pé ó yá lọ ẹ ká lo èdè tó máa yọ abóyá bíi mọ́tò ó jókòó sínú mọ́tò ń kà ó yá lọ join mọ́tò yẹn ẹ̀mí Ọlọ́run sọ fún Fílípì níbẹ̀ yẹn. Verse 30 Fílípì sì súré lọ ó gbọ́ tí ó ń ka ìwé wòlíì Àìsáyà. Fílípì sì bíi pé ohun tí ìwọ ń kà yìí ó wá yé ọ bí? Ó béèrè lọ́wọ́ ìwẹ̀fà yẹn. So verse 31 ó sì dáhùn wípé yóò wá ṣe yé mi bí kò ṣe pé ẹnìkan tọ́ mi sọ́nà. Ó sì bẹ̀ Fílípì kí ó gòkè wá kí ó sì bá ń jókòó. Ibẹ̀ yẹn yé wọn ní ẹ̀sà nǹkan tẹ́ ń ká ó yé yín bí níbo wà lè fẹ́ yé mi. Ṣé bí nǹkan tán bá tọ́yìn tán bá kọ́yàn tán bá fi yé èèyàn ló máa yé èèyàn kò sẹ́ni tó yé mi tí ó bá dẹ̀ fi yé mi máa bọ̀ wá. Ẹ jẹ́ ká jọ́ verse 35 torí ibi tá à ń lọ ó pọ̀ gan. Ó sì dáhùn wípé verse 35 ní Fílípì sì ya ẹnu rẹ̀ bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí ó sì wàásù ìrere Jésù fún verse 36 bí wọ́n sì ti ń lọ lọ́nà wọ́n dé ibi omi ìwẹ̀fà náà sì wípé wò ó omi nìyí kí ni ó dá ọ dúró láti bámtísì mi. Now tẹ́ bá wo event ìwẹ̀fà ará Ethiopia yìí it was a spontaneous event ó wà dramatic èèyàn kì í gbàgbé irú ọjọ́ yìí. So tẹ́ bá ẹ lè di ẹni gbàlà
kí time tẹ́ di ẹni ìgbàlà yẹn kó wà dramatic bẹ́ẹ̀ yẹn, kó wà spontaneous tó pé ẹ ò lè tàbí event kan ṣẹlẹ̀ ní àkókò yẹn má ní gbàgbé ó ṣe é ṣe kẹ́ ẹ rántí. But tá bá fi wé ti Paul tá bá fẹ́ mọ̀ dáadáa ẹ lọ sí Acts of Apostles chapter 9 from verse 1 to verse 28 ẹ farabalẹ̀ ká ẹ rí i pé series of events ló dé bá Paul ò lè sọ fún yín pé ọjọ́ báyìí ló dẹni ìgbàlà bẹ́ẹ̀ èwo ló fẹ́ sọ bẹ́ẹ̀ ṣégbà tó pàdé áńgẹ́lì ní ojú ọ̀nà Damascus ni bí event ṣe wà dramatic tó àwọn event míì tẹ̀lé nǹkan tó dẹ̀ fa ni wípé iṣẹ́ ta gbélé Paul lọ́wọ́ ó unique ó yàtọ̀ so training máa wà lára ẹ̀ ọjọ́ ìdùbúlẹ̀ wà bẹ́ẹ̀ ọjọ́ ìdùbúlẹ̀ ìgbà tó wà on punishment ẹ ṣáà mọ̀ pé ní àárín kan nígbà tí Paul dẹni ìgbàlà ó ní ìṣù ojú kò wọ́n láti máa fà á tẹ̀tẹ̀ ni ó tún ní àkókò ẹ̀kọ́ so òun gan ò lè sọ time tó ń develop kò lè fún yín ní definite time tó ń develop a kò máa guess ni pé wẹ́ẹ́ maybe ọjọ́ tí òun bá áńgẹ́lì yẹn pàdé ẹ̀yìn tó ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ tó lanu sọ̀rọ̀ àbí ọjọ́ so ó máa ń rí bẹ́ẹ̀ fún àwọn kan náà bẹ́ẹ̀ so ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kọ́ yín lẹ́kọ̀ọ́ pé tẹ́ ẹ̀ bá ti dá ọjọ́ ìgbàlà yín mọ̀ kì í ṣe ní ìgbàlà ni irọ́ ni o bó ṣe rí fẹ́ nìkan ó lè má rí bẹ́ẹ̀ fẹ́ lómi o exactly bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìgbàlà ẹlòmíì á dàbí olè olè ara ìkànnà àwọn olè tán kàn mọ́ Jésù tán kàn má gbélébú pẹ̀lú Jésù á dàbẹ́ tó wà dramatic kò yẹ ò lè gbàgbé ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ má lè gbàgbé ni ó ṣàdìpẹ́ lórí kí ni Ọlọ́run ní fún yín ṣé Ọlọ́run ní special assignment fún yín ni so tó bá ní special assignment fún yín ó likely kẹ́ ẹ má tiẹ̀ mọ̀ torí pé ẹ̀ka ń tà yẹn ó lè tẹ̀léra tí ò ní jẹ́ kẹ́ ẹ mọ ọjọ́ láti máa ẹ kàn lè guess okay ẹ dà pé 2014 ni mo di ẹni ìgbàlà is enough for you ẹ má stress ẹ jù ẹ má fà jù ọ̀rọ̀ yẹn ó wà restrictive gan o torí àìmọye àwọn èèyàn tá a mọ̀ tó jẹ́ pé wọ́n ti di ẹni ìgbàlagbà tán bá wa sọ̀rọ̀ tán gbé wa jókòó wọ́n dẹ̀ bá wa sọ àwọn ọ̀rọ̀ kan wá béèrè a lot of questions lọ́wọ́ ó ti wà saved náà ìgbé ayé ẹ̀gán yẹ kó mọ̀ pé wà saved yẹn nígbà tó pé wọ́n sọ pé tóun bá mọ ọjọ́ yẹn gangan wà saved ní irọ́ ni so ẹ jẹ́ ká tún wá wo irọ́ dòótọ́ mi misconception mi torí àkókò wa ní àwọn ìjọ kan tó ń sọ ni pé if you want to be saved just invite Jesus into your heart ṣé àwọn tó ń kọ́ ẹ̀kọ́ àwọn modern churches láwọn wọ̀nyí àwọn tó pera wọn ní Pentecostal churches kan wà jẹ́ pé ìjọ ìgbàlódé ni mo máa ń pè wọ́n ní èdè Yorùbá wọ́n ní tó bá fẹ́ di ẹni ìgbàlà ìwọ ṣáà ti lanu ẹ̀ báyìí invite Jesus náà ayé ẹ̀ wọ́n máa ń sọ dáadáa wọ́n máa ń kọ́ wọn gan sẹ́ pé ó yá máa wí tẹ̀lé mi èmi Olúṣọlá mo ti di ẹni ìgbàlà lónìí mo pe Jésù sínú ọkàn mi nítorí náà ọkàn mi ó yá máa gba Jésù praise the Lord ẹ ti di ẹni ìgbàlà nìyẹn irọ́ o irọ́ pátápátá ó máa sábà wáyé nígbà tó máa sọ pé call to altar àwọn ìjọ kan wà jẹ́ pé tí wọ́n bá call to altar irọ́ o àwọn èèyàn tí ì di ẹni ìgbàlà tí bá ti rí kíní yẹn ó máa ń pa mí lẹ́rìn ni ẹnìkan challenge mi nígbà tá a ṣe fire conference ní London ní ọdún tó kọjá ó lẹ́sà ó ní pé call to altar rẹ̀ mo ní àjẹ́ lọ bẹ̀yẹn àsìkò sí don't let us go there àsìkò sí àbẹ́rẹ́ mọ iye call to altar míì tẹ́lòmíì ti ń lọ ni àbẹ́gbọ́ ṣé mọ iye àwọn èèyàn tó ń lọ sí call to altar ẹlòmíì ti lọ mọ́mì kan sọ mi pé wọ́n ti pe call to altar tó 15 times nígbà tá a sọ̀rọ̀ tán pé táwọn dẹ̀ ń call to altar ẹjọ ẹ̀mí olóyìn dẹni gbàdá ṣé wọ́n dẹni gbàdá wọ́n sọ sí gbóni wọ́n tó gbàdá so àwọn nǹkan báwọn yẹn ló ń fa confusion ló máa ń mú wá ẹ̀rí àwọn evangelist máa ń lò dáadáa tó máa lọ ibi ìsọjí pé dandan ṣàgbọ́dọ̀ call to altar so àwọn èèyàn máa rí wọn gẹ́gẹ́ àwọn èèyàn máa wúra gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wọn ò tí ì di ẹni gbàdá tó wọn ò tí ì kún ojú òṣùwọ̀n tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tẹ́ bá dẹ̀ wo method yìí dáadáa ẹ máa rí òun lágbàǹgbà nínú ẹ pé hypocrisy lélẹ́yìí pé eléyìí ò kì í ṣe ẹ̀kọ́ àgàbàgebè ló máa ń sábà mú wá ẹ wo ẹ jẹ́ kí n ṣe fi tán máa ń sábà quote fún yín hàn yín Revelation chapter 3 verse 20 náà máa ń sábà quote tamati mo ní pásítọ̀ kan mo ní kí ni biblical text wọlé lè fún mi tó support ọ̀rọ̀ yẹn wọ́n ní ká lọ sí bíbélì adẹ̀ṣí lọ́jọ́ yẹn Revelation chapter 3 verse 20 wọ́n la ṣí ó ní kíyèsí èmi dúró ní ẹnu ilẹ̀kùn èmi sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣílẹ̀kùn èmi yóò wọlé tọ̀ wá èmi yóò máa bá jẹun ẹ̀yọ̀ yẹn pé mo á ní so ẹsẹ̀ tá a kà í nǹkan tó tí improve mi ni pé tí ènìyàn bá fẹ́ di ẹni ìgbàlà tí ò bá pe Jésù kó wọlé wá
so kò ní í ṣe mo ní so lójú tí ń báyìí ọkàn ènìyàn bí ilẹ̀kùn tá máa ṣí ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n á rẹ́rìn wọ́n á ní ṣẹ́rí ẹsẹ̀ yìí ẹ lọ wò dáadáa ẹ lọ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn dáadáa níbẹ̀ yẹn ní pàápàá tẹ́ bá sí Bíbélì yìí sí chapter 3 Revelation yẹn ẹ rí i pé wọn ò bá àwọn aláìgbàgbọ́ sọ̀rọ̀ níbí rárá so ọ̀rọ̀ tán sọ bí òjò mọ́ salvation àtọ́ ẹ̀yọ ọ̀rọ̀ tán sọ bí àwọn onígbàgbọ́ òun bá sọ̀rọ̀ lẹ́tà tí Jésù kọ sí àwọn ìjọ méje ibẹ̀ láti mú ọ̀rọ̀ jáde in fact ìjọ Laodikia òun bá sọ̀rọ̀ níbí ẹ̀yọ pé ìjọ tí ò gbóná ìjọ tó rò bí ìjọ tó rò bá ti lówó olóbo ti lọ láti bẹ̀ sọ pé láìmọ̀kọ́ ẹni òṣì ẹni ìjọ Laodikia òní wọ́n bá sọ̀rọ̀ bí àwọn ìjọ náà bá sọ̀rọ̀ bí kìí ṣe àwọn aláìgbàgbọ́ kò sí nǹkan tó kan salvation bí àtọ́ ìkíní nìyẹn tẹ́bá bẹ̀rẹ̀ mọ̀ tẹ́ pé verse 20 tẹ́bá wọ verse 19 ó ní gbogbo àwọn tí èmi bá fẹ́ ni èmi bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara kí ìwọ sí ìrònú padà so wọn ò sọ̀rọ̀ ọmọ Ọlọ́run nìkan lọ́run lè nà kì í ṣaláì gbàgbọ́ abẹ́ ọ̀rọ̀ mi yẹn báyìí exactly nǹkan kò tiẹ̀ sọ̀rọ̀ rárá because nà tí èmi ń nà yẹn òyìnbó pè ní chasten tàbí chastise èyí tó túmọ̀ sí ní to disciple so only believers can be discipled not unbelievers so àwọn nǹkan báwọn yẹn ó yẹ ká ní òye ẹ̀ dára pé ibi tí wọ́n kò tí mi ní Bíbélì yìí ta ló ń bá wí ta ló wà fún ìṣọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ yẹn máa expire àbí ọ̀rọ̀ títí láéláé ni ṣé ìlérí àwọn olówà fún ẹ̀gún yìí àwọn ọ̀nà so gbogbo àwọn ìbéèrè tó ká béèrè yẹn tá a bá ń ka Bíbélì kàn jẹ́ pé ká máa ka gbúrúgbúrú kọ́kàn yọ ọ̀rọ̀ kan jáde pé máa mu wáìnì díẹ̀díẹ̀ fún ara rẹ̀ oníṣẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn kẹ́ máa mutí lọ nìyẹn o kò dẹ̀ ní Bíbélì sọ bẹ́ẹ̀ Bíbélì sọ bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ ní òye ọ̀rọ̀ Ọlọ́run dáadáa tẹ́ bá wo passage yẹn dáadáa ó sọ nípa fellowship wọ́n á wọlé tọ̀ wá wọ́n á jẹ wọ́n á mu fellowship ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sọ nípa salvation àtọ́ kò tiẹ̀ bá salvation mu yo so tí aláìgbàgbọ́ bá fẹ́ wà saved ìgbàgbọ́ ló ń lò trust ọ̀ká pè ní faith nípa ìgbàgbọ́ ẹ̀rí òní ìjèrè ọkàn tí ń wá kì í ṣe nípa ẹni ọ̀dà kò ní sẹ́mì tí ìyẹn lè ṣe number three ó dàbí pé wọ́n ṣẹ́wọ́ síbi mẹ́rin number three àwọn ìjọ kan tó máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń sọ eléyìí popular dáadáa láàrin àwọn oníwàásù kìsẹ́rẹ̀ pàápàá evangelical churches àwọn ìjọ tí wọ́n gbàgbọ́ nínú ìjèrè ọkàn one if you miss evangelism and the person dies you will carry the blood pé táwọn kan bá tó yẹ kó wàásù fún tán bá kú ẹ̀jẹ̀ àwọn yẹn orí ẹ̀ ló wà irọ́ o ó kàn dàbí òótọ́ ni kì í ṣe òótọ́ òótọ́ wà rẹ̀ ni àwọn ṣẹ́rí àwọn ẹsẹ̀ Bíbélì kan wà ṣẹ́rí problem tí mo ní pẹ̀lú àwọn ìjọ ni wípé wọ́n á ní ìgbàgbọ́ wọ́n á ti ní believe wọn wọ́n máa wá ẹsẹ̀ bí ìtàn máa fi support ẹ̀ that's why tí mi ṣe like ọ̀rọ̀ yẹn doctrine mi like ẹ̀ wọ́n rántí ìgbà tí wọ́n fẹ́ register ìjọ wa lọ́ọ̀yà ní doctrine wọn kọ̀ mú láàánú ó ní kí n lọ sáré draft ò power pa àmọ́ kí ló dé ó ló wà lára qualification tó máa fi register church yẹn kí ni ẹ̀ ò dùn mọ́ mi nínú rárá tó mo ṣáà jókòó mo ṣáà kọ́ general doctrine ẹ̀rí ìgbàgbọ́ tèmi ni wípé tí ọ̀rọ̀ kan bá wà Bíbélì la fi tú then àwa lè Bíbélì tú lẹ́ni kó wá di àárọ̀ ọ̀tún la káwá rí pé ẹ̀mí Ọlọ́run lè dá padà sí pé nǹkan tó tú yẹn ọ̀rọ̀ ni padà kó lọ bá àwọn yẹn ọ̀rọ̀ ni o kò sí nǹkan tó ṣe pásọ̀ láì padà lọ láti lọ tú tó bá ti jẹ́ doctrine ìjọ wa ń kọ́ àwọn èèyàn kùnà so lónìí nǹkan tí mo rí nípa church ni pé wọ́n á ní idea wọ́n máa wá Bíbélì tán máa fi gbé lẹ́sẹ̀ ìdí ẹ̀ nìyẹn tí àṣìtúmọ̀ Bíbélì tí ń jáde wá kí wọ́n fi kí wọ́n sọ kíní kan náà Bíbélì sọ fún wa pé oníkàkùn ló máa ru ẹrù ara ẹ̀ so ẹni tí ò bá gba Jésù lórí àlùtòlùgbàlà ó máa ru ẹrù ara ẹ̀ but ìkíní kan wà tán máa ń quote fún wa ibi nǹkan tẹ́lẹ̀ ń quote ẹ̀ lé lórí ọ̀tọ̀ ni nípa mo wàásù kíní ìlẹ́jọ́ mẹ́ta ní church wa nǹkan tá máa ń sábà quote ní Ezekiel chapter 3 verse 18 and 19 tó sọ pé ó ní bí mo bá sọ fún ènìyàn búburú pé dájúdájú ìwọ yóò kú tí ìwọ kò sì kìlọ̀ fún ènìyàn búburú yìí láti dáwọ́ ìwà ibi rẹ̀ dúró kí ó sì gba ẹ̀mí rẹ̀ là ènìyàn búburú náà yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ní ọwọ́ rẹ̀ ni èmi yóò ti béèrè ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n bí o bá kìlọ̀ fún ènìyàn búburú tí ó sì kọ̀ tí kò fi ìwà búburú rẹ̀ sílẹ̀ yóò kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọrùn tirẹ̀ ó ti mọ́ now nǹkan tó ń ṣẹlẹ̀ bíi kì í ṣe actually kì í ṣe ọ̀rọ̀ nípa salvation ọ̀rọ̀ nípa general living ni torí pé
inú ìwé Ezekiel ni ọ̀rọ̀ yẹn wà. Salvation ò tí ì ní meaning nígbà yẹn, kò sí nǹkan tó kan salvation ní gbogbo ìgbà tí a sọ̀rọ̀ yìí. Old Testament ni wọ́n sọ̀rọ̀ nípa watchmen, àwọn alóre. Ṣé dá àwọn watchmen yẹn, àwọn ló máa ń gbé ní orí fẹ́ǹsì ìlú. Ẹ̀rí nígbà kí ṣe bọ́n ṣe kọ́ fẹ́ǹsì nísìn kan náà ṣe ń kọ́ nígbà yẹn. Fẹ́ǹsì nísìn gbogbo fẹ́ǹsì ojú 9 feet lọ ní fífẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n fẹ́ǹsì láyé John ó gba mọ́tò tó ń lọ báyìí tó ń bọ̀ báyìí níbi tí fẹ́ǹsì yẹn tìkìdé. Wọ́n máa ṣe fẹ́ǹsì yẹn, ó máa gba mọ́tò conveniently láti travel lórí fẹ́ǹsì. Wọ́n máa ń kọ́lé sórí fẹ́ǹsì. Ìyẹn pé fẹ́ǹsì ilé kọ́ fẹ́ǹsì ìlú ẹ̀yọ fẹ́ǹsì òyì ìlú ká. Ibi láti máa rí àwọn olórí, àwọn alórí tó máa sọ fáwọn èèyàn pé ibi ń bọ̀, wàhálà ń bọ̀. So nǹkan tí Bíbélì sọ débẹ̀ nìyẹn. Jésù ò tí ì wá sáyé, kò tí ì kú, kò tí ì jíǹde. So ọ̀rọ̀ ìgbàlà ò tí ì farahàn níbí rárá àtọ̀. So báwo wá ni wọ́n ṣe máa sọ̀rọ̀ ìgbàlà nígbà tí kò tí ì sí nǹkan tó ń jẹ́ ìgbàlà? Ẹ ti gẹ́ẹ̀sì logic yẹn báyìí. Ṣé rí, there are a lot of times tó lè wu èèyàn láti evangelize. Kí ni kan wà ṣáà mo sọ máa pé mo ní àwọn ìrọ́dò tó wọ̀nyí kì í ṣe irọ́ ní initially, wọ́n po irọ́ mọ́ òótọ́ ni ẹ̀rí. So láti fi confuse àwọn ènìyàn. Naturally ẹni tó bá ti ní ìgbàlà ó yẹ kó dìde fún ìgbàlà ẹlòmíì, which is normal. Bíbélì sọ bẹ́ẹ̀, àwọn tá a ní ìgbàlà a gbọ́dọ̀ dìde fún ìgbàlà ẹlòmíì. But níbí kì í ṣe nǹkan tí Bíbélì ń sọ nìyẹn, pé nítorí pé ẹni kan wà àwa wàásù fún, so ká ti ready pé kí nínú ó yàtọ̀ síra. Àwọn kan wà jẹ́ pé wọ́n close mọ́ wa pẹ́kípẹ́kí, ó yẹ ká ṣe kí ni o, ká wàásù sí wọn. It's a normal thing. Ó jẹ́ dandan ká wàásù fún àwọn tó jẹ́ pé àwọn pàápàá our first member gẹ́gẹ́ bí ìdílé. Bàbá member àkọ́kọ́ ni ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Màmá member ṣọ́ọ̀ṣì àkọ́kọ́, ẹ̀dá ṣọ́ọ̀ṣì lẹ́ o, ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì eyín pàtẹ́mí òun ni ọkọ yín àti gbogbo àwọn ọmọ. Tẹ́ bá ní grandchildren, ara iṣẹ́ tẹ́ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe nìyẹn. Tẹ́ bá ti fail ńbẹ̀ yẹn, o translate síta kó wúlò mọ́. But either they heard from you or not, olùkàkùn ló máa ẹ̀kọ́ Bíbélì gangan nìyẹn. Olùkàkùn ló máa ru ẹrù ara ẹ̀. Ó yàtọ̀ sí àwọn deliberate attempt kan. So kì í ṣe fully ẹ̀rí ẹlòmíì tó jẹ́ pé kò ní àǹfààní láti wàásù síyàn. Torí pé environment wà yẹn hostile environment ni, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ kú ikú tí ò yẹ kó kú. Torí pé wọn ò jẹ́ kó yé àwọn èèyàn pé bí ìsọpọ̀ ọmọ ọ̀dọ́ náà máa ń fọgbọ́n ṣe ẹ̀yọ̀ àti rí dáadáa tí ó ti mọ òfin wọn nílẹ̀ Haúsá pé àwọn ará bíi ẹ̀jẹ̀ náà ń mu lójoojúmọ́, wọn ò mọ Ọlọ́run, wọn kàn claim pé àwọn ọmọ Ọlọ́run ni. Ẹ̀rí wa ni I'm fighting for Jesus Christ, I'm fighting. Kí ló dé wá ṣe arákùnrin yẹn ní ọdún yẹn lọ́hùn, I'm fighting. Ọ̀rẹ́ wa kan ló sọ story yẹn, ó lọ́mọ ìjọ wọn ní north táwọn fi sákò bẹ́ẹ̀ ń gbà yẹn. Ó ní I'm fighting for Jesus Christ. Wípé òun á kó àṣẹ màtáyà. Ó dẹ̀ lọ ó gba Quran lọ́wọ́ ọmọ kan tó ń bọ̀ láti school ní òkè ọya. Ó dẹ̀ lámọ́lẹ̀, ìyẹn dẹ̀ lọ lọ́kọ̀ àwọn bọ̀dẹ́ àwọn dẹ̀ pa ẹ̀lí bẹ́yìn. So wọ́n máa rí bẹ́ẹ̀ náà ni, because àwọn kíní kan wà tá a bá ní òye ẹ̀ ẹ̀rí ànílè navigate láìpẹ́ ànílè ṣe àṣeyọrí. Ẹ wo àwọn tó bá mọ ìtàn Bíbélì á rí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ kí Bíbélì dọ́wọ́ èmi àti yín lónìí, wọ́n wà discreet about it. Wọ́n fi ọgbọ́n ṣe, ọgbọ́n pátápátá náà fi ṣe. So wọ́n ṣe bí ẹni wọ́n ṣàṣeyọrí bí ẹni tí ò ṣiṣẹ́ lé lórí ni, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ní underground. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń wáyé bẹ́ẹ̀. So tẹ́nìkan bá sọ fún mi pé tí ó yẹ kó bá ẹnìkan sọ̀rọ̀ Ọlọ́run, tó bá lọ kú orí ẹ̀jẹ̀ wà lórí ẹ̀, because Ezekiel chapter 3 sọ bẹ́ẹ̀, irọ́ nǹkan tí Ezekiel ń sọ bẹ́ẹ̀ yẹn kọ́ ní ara àtọ̀. Mo sọ fún wa, mo ní passage yìí kò sọ nípa evangelism rárá àtọ̀. Torí pé ní time yìí tí ọ̀rọ̀ yìí jáde, is physical things náà sọ bẹ́ẹ̀ pátápátá. Internet sọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìlú àti àwọn alórí wọn. Ṣẹ́rí tó bá ti wá di pé ọmọ ìjọ wa gbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí pé gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ́ di pé system Sátánì ní láti jẹ́ ká believe ọ̀rọ̀ yìí. tó pé àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run àwọn àdì nuisance sí wọn, àwọn àdì nuisance wọn, ayé tiwa máa bí wọn nínú. Ẹjọ́ nígbà táwọn tí a fẹ́ gbàlà táyé wa wá ń bí wọn nínú, wọn àti di nuisance sí wọn, báwọn ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ wa. Ẹ̀yọ́ tó bá ti bí ẹnìkan ṣe máa di ẹni ìgbàlà bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì àdúrà lè máa gbà fún kó tó lè dẹni ìgbàlà. Ẹ máa gbàdúrà fún Olúwa, ṣàánú fún arákùnrin. Ìdí ẹ̀ ni pé Bíbélì ò sọ fún wa pé inú evangelism wa òun ni ìgbàlà wọn wà. Irọ́ o,
àwọn tí Ọlọ́run bá fà sọ́dọ̀ ara ẹ̀ àwọn ló ń dẹni ìgbàlà. That's why tó jẹ́ pé lómi yẹn máa wàásù títí yá lọ ṣọ́ọ̀ṣì ó yá gba Jésù nínú ayé ẹ̀ kò sí nǹkan tó àwọ̀ kan la máa fi wéèvù yín dànù, kò sọ̀rọ̀ tẹ́ sọ fún láyé, kò sí ìṣòro tó ní láyé kò ní bá yín gba Jésù yín. Ẹni torí pé kí ló fà á? Ọlọ́run pè sí ọ̀dọ̀ ara rẹ̀, Ọlọ́run fà sọ́dọ̀ ara ẹ̀. Ẹni evangelism wà exciting gan o, because a ò mọ ibi tó máa já sí, ibi tó fi wà exciting ni bọ́lọ̀ ṣe fẹ́ kí evangelism rí nìyẹn. Ẹ̀yin ò gbọ́dọ̀ mọ ibi tó máa já sí, just keep on. Ẹ jẹ́ kí n ka kíni kan sí nínú John chapter 6 verse 44. John chapter 6 verse 44, ìbéèrè sọ̀rọ̀ kan níbẹ̀. Ìbéèrè sọ pé ó ní kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá tí ó rán mi fà á, èmi sì ti jí dìde níkẹyìn ọjọ́. Bí kò ṣe bàbá tí ó rán mi ṣe kí ni ó fà á. Ẹ̀rí èdè ìwé ẹ̀ clear gan. Ó ní no one can come to me unless the Father who sent me draws him. Ẹ̀rí bẹ́ẹ̀ Ọlọ́run ló máa ń fàyàn sọ́dọ̀ ara ẹ̀. Evangelism kan jẹ́ exercise tọ́lọ́run fún wa ká fi wà excited ni, ká fi like àti máa sọ̀rọ̀ nípa ẹ̀. So mo believe pé every Christian ó gbọ́dọ̀ evangelize. But tó bá yẹ pé wọ́n á lọ́kàn pé dandan ó gbọ́dọ̀ sọ, ó gbọ́dọ̀ mú yàn wá dandan lẹ́yìn tó pàṣẹ máa sọ pé àyè gbọ́dọ̀ mú wá tipátipá ní o, tipátipá lè máa mú wọn. Ẹ kò rọrùn bẹ́ẹ̀ rọ́ o, ẹ lè mú ẹni bọ̀. Ọlọ́run tí ì dá ẹni tí ó ní agbára láti yí ọkàn èèyàn padà kì í tí ì ṣàyè ẹ̀rí tiwa ni ká sọ ẹ̀mọ́ ló máa ṣiṣẹ́ lé lórí, a máa ṣiṣẹ́ lé lórí báyìí, a máa ṣiṣẹ́ lé lórí báyìí. So àwọn ọ̀rọ̀ yẹn ní agbára, because mo rántí ọ̀rọ̀ yẹn dáadáa, wọ́n ti fẹ́ kọ́ yẹn kọ́ wa dáadáa ní ìjọba kan. So táwọn náà akọ́gbà pé òótọ́ ni, but later ta bẹ̀rẹ̀ sí wo ọ̀rọ̀ náà pé no kíní òwúrọ̀ jẹ́ òótọ́, torí pé àìmọye situation bẹ́ẹ̀ la máa miss tí ọ̀rọ̀ ìwàásù ò ní ṣe ẹ̀yìn tí ọ̀rọ̀ pé a fẹ́ wàásù ní ṣe tó jẹ́ pé ọ̀nà míì la máa gbé gbà, system míì la máa gbé gbà ẹ̀rí. So ìyẹn ẹ jẹ́ ká mo sọ fún wa mo ní irú ẹ̀kọ́ báyìí wọ́n máa ń tún gbọ́ ni, so that kéèlè sink then kéèyàn lè tún ṣe research fúnra ẹ̀ láti wá gbé kìíní àti kejì wò kó wá wò tí ó jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀. So number 4, àwọn ìjọ kan máa ń sọ eléyìí náà popular dáadáa ní nǹkan tí mo gbé. In fact a fẹ́ lò tó 3 hours èmi àti dáàdì kan lórí kókó yìí. Ní church wọ́n gbà pé if you are not willing to proclaim Jesus publicly you are not saved. Ìgbà tán sọ̀rọ̀ yẹn wọ́n sọ gan, wọ́n làágùn ni pé pastor, what are you saying? You are a Christian and you cannot proclaim Jesus publicly? How can you tell me? Wọ́n sọ̀rọ̀ títí mo tẹ́ bá ti wà gúnlẹ̀ ṣáà sọ fún mi. Nígbà tó sọ̀rọ̀ tó wọ́n ibi tí mo tẹ̀ ti kọ́ dáhùn lónìí, ìjòyè tó tọ̀ Jésù wá ńkọ́. Ìjòyè kan tọ̀ Jésù wá ní alẹ́, ó wá béèrè ọ̀nà ìgbàlà lọ́wọ́ Jésù. Ìjòyè ni ara àwọn secret disciple Jésù nìyẹn. Ǹjẹ́ ẹ gbọ́ inú ìtàn pé ó publicly proclaim Jésù lẹ́nu ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀? Wọ́n ní rárá. Mo ní what are you now saying? What are you now saying? Kẹ́lá àwọn wọ́n máa ń lo ẹsẹ̀ tí dáàdì yẹn tẹnu mọ́ títí lọ́jọ́ yẹn ni pé ẹnikẹ́ni ó wà nù Matthew chapter 10 verse 32 and 33. Ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun náà ni èmi yóò jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi ní ọ̀run. Ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú àwọn ènìyàn, òun náà ni èmi náà yóò sọ wípé n kò mọ̀ níwájú bàbá mi ní ọ̀run. Ṣé rí àárín àwọn ìjọ kan wà jẹ́ pé ẹsẹ̀ yìí wọ́n ti fi ní confession, ìjẹ́wọ́ ìgbàgbọ́. Ìjọ kan wà tó máa ń ka ìjẹ́wọ́ ìgbàgbọ́. Mo gba Ọlọ́run bàbá gbọ́, mo gba Elédùmarè gbọ́, ẹni tó dá ọ̀run ayé, mo gba Jésù Kristi gbọ́, ní ibi tí mo mọ̀dé nìyẹn, mo gba Màríà Wúndíá gbọ́, mímọ́ gbọ́, wọ́n tún ṣe rí àwọn ọ̀rọ̀ yẹn ló bí àwọn ọ̀rọ̀ pé o gbọ́dọ̀ ṣe ìjẹ́wọ́ ìgbàgbọ́. So wọ́n bẹ̀rẹ̀ sí translate sí ọ̀nà, àwọn kan translate pé tó o bá ti lè wí lóní gbogbogbò pé mo gba Jésù ní Olúwa tó lùgbàlà, ó ti di ẹni ìgbàlà. So are you saying that tí wọ́n kàn sọ pé mo gba Jésù ní Olúwa tó lùgbàlà, ó ti di ẹni ìgbàlà nìyẹn? Nǹkan tí Bíbélì sọ bí ẹ̀kọ́ yìí kò tiẹ̀, nǹkan tí Bíbélì sọ bí ó tiẹ̀ yàtọ̀ pátápátá. Bí Christianity ò kì í ṣe ọ̀rọ̀ ẹnu, inú ìṣe ló wà. Tí má béèrè kan báyìí pé ẹ dákun ẹ̀yin tẹ́ jẹ́ Christian tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ báyìí, ẹ kọ yes sí mi, ẹ jọ táátá mi ní kọ yes. Ṣùgbọ́n Christianity ò sí nínú yes yẹn. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí post kan tí àwọn kan ṣáà Jesus màá tún stroll lọ sàlẹ̀ o lórí Facebook o, màá rí Jesus
wọ́n á kọ́ bólì màá tún sọ̀rọ̀ sàmì ẹgbọ́ wọ́n á sọ ọmọ ẹgbọ́ kí tún lẹ tún bá káyè tó lè mi ò kí ń lọ sí kí níyẹn lójoojúmọ́ náà wá ní wọ́n ṣe Jesus challenge ni mo bú sẹ́rìn so àti alágbèrè Jesus ṣé ìyẹn wá sọ ìyẹn gbórúkọ Jésù lárugẹ tó ṣé nǹkan tán sọ lẹ́nu yẹn àwọn èèyàn á wò wọn á kàn gbójú kúrò nígbà ara yín ò dá nígbà ẹni tí ò bá mọ Jésù kan tó máa sọ fún yín nìyẹn exercise ṣáà ní exercise tí ò ní ìmọ̀ now nǹkan tí Bíbélì jẹ́ kó yé wa níbí báyìí ni pé tí a bá gba ọ̀rọ̀ yìí gbọ́ ẹ̀sìn Kristi àwa di ọ̀rọ̀ ẹnu lásán ìtàbá dẹ̀ wọ́n lónìí ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ̀sìn Kristi. God bless you. Ẹ pẹ̀lẹ́ púpọ̀ láyé tá a wà pásítọ̀ ti ní ohun pásítọ̀ tó fi interact láàrin àwọn èèyàn àgbọ̀nkúrọ̀ ni wọ́n ní dáàdi ẹ pẹ̀lẹ́ sáà God bless you mama then àwọn tó jẹ́ local people tí ò kàwé dáadáa and dáàdi mo kí yẹn pẹ̀lẹ́ o ẹ ṣé màmá ẹ̀ ní sọmọ nù so àwọn ara kan tó máa sọ dà nìyẹn tó pé ìgbà nǹkan tí wọ́n fi kọ́ àwọn èèyàn ni pé tí o bá ti lè jẹ́wọ́ Jésù lẹ́nu but nǹkan tí Bíbélì ní sọ kọ́ yẹn ṣe rí ìgbàlà inú ìgbàgbọ́ ni ìgbàlà ti wá kò sí nínú nǹkan tí Bíbélì ṣe rí mo sọ kí nìkan wọn pé tí a bá sọ̀rọ̀ nípa Bíbélì ká kíyèsára dáadáa because ìwé yẹn so unique débi pé èèyàn lè lò sí ìyè èèyàn sì lè lò fún ìparun ara ẹ̀ instead of the two ni. pásítọ̀ tí mo lájọ ágì bí mo bè lọ mo ní mo sọ ìjòyè kan tó wá bá Jésù lálẹ́ fún yín àwọn ni it's just the only way just the only place pé téèyàn bá ti lè jẹ́wọ́ Jésù pé báwo ni ṣe máa jẹ́ kí sẹ́ni tó ní máa jẹ́wọ́ ẹ̀ káàkiri mo ní kò sẹ́ni tó jẹ́ ọmọ Ọlọ́run tí ò ní proud pé ọmọ Ọlọ́run lòun in fact the best way láti jẹ́wọ́ pé ọmọ Ọlọ́run ni wá òun ni bá a ṣe ń gbègbè ayé wa láàrin àwọn other people òótọ́ tó wà ń bẹ ni if I call myself a pastor agbègbè tí mò ń gbé tẹ́ ẹ bá wá síbẹ̀ tán náà wọ́n sì mi pé táwọn èèyàn bá sòfò gbogbo ọ̀rọ̀ tí ìjẹ́wọ́ mi ò make sense bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ṣe rí mo sọ lẹ́ẹ̀kan mo ní ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ ní salvation tí ń wá ẹ jẹ́ ká wo ìwé John 1:12 ìwé John chapter 1:12 ó ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àní àwọn náà ni ó gba orúkọ rẹ̀ gbọ́ iye àwọn tó gbà á kí náà gbà wọ́n gbà ẹ jẹ́ ká lóyìnbó kó lè yé wa dáadáa wọ́n ní but as many as receive him to them he gave the right to become the children of God to those who believe in his name nípa ìgbàgbọ́ olófin wá ó ní ṣùgbọ́n iye àwọn tó gbà á àní àwọn náà ni ó gba orúkọ rẹ̀ gbọ́ ẹ bá ti gba orúkọ rẹ̀ gbọ́ ẹ̀rí ìgbàgbọ́ nínú Jésù kì í dẹ̀ ṣe pé a kàn sọ̀rọ̀ lásán kì í ṣe pé a sọ pé mo gba Jésù gbọ́ o mo ti gba Jésù gbọ́ o kì í ṣe òun nìkan is not talking with mouth ìgbà tí pásítọ̀ wọn ṣàtọ́ mi pé example kan pé ni mo ṣe so ọ̀rọ̀ ìjò yẹn kan wà bẹ́ẹ̀ ni it's just an mo ló dá ń gbà yẹn mo ní olè tí wọ́n pa pẹ̀lú Jésù ńkọ́ mo ní sọ pé olè méjì ni now ẹ jẹ́ ká sáré kàkínní kan náà Luke chapter 23 ló wà I think yes Luke chapter 23 tabaka from 39 to 43 a ó rí bẹ́ẹ̀ a wà padà sí ìbéèrè yẹn wípé ẹ dákun ibo ló ti jẹ́wọ́ ní gbogbo lifetime ẹ̀ tó fi wà saved yìí ibo ló ti jẹ́wọ́ Jésù ibo ló ti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ẹ̀ fáwọn èèyàn publicly wọ́n ní àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ń fi ṣe yẹ̀yẹ́ wípé bí ìwọ bá ṣe Kristi gbára rẹ̀ àti àwa náà là verse 40 ṣùgbọ́n èyí èkejì dáhùn ó sì bá a wí pé ìwọ kò bẹ̀rù Ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà ní tiwa verse 41 mọ̀káyàn wọ́n jàre nítorí èrè ohun tí àwa ṣe ni à ń jẹ ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan ó sì wí pé Jésù rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ̀. Jésù fi fún pé lóòótọ́ ni mo wí fún ọ lónìí ni ìwọ yóò wà pẹ̀lú mi ní paradíṣe. Now ẹjọ́ opportunity wo ni máa yìí nígbà tó jẹ́ ní ìgbàlà yẹn láti jẹ́wọ́ Jésù publicly lápá àgbo ṣé lórí igi mo ń sọ pásítọ̀ mi ṣe lórí igi tí màá yẹn wà òun ló ti máa parí pé mo ti ọ̀rọ̀ kan tó kù ní o kí n tó lè wọ̀jọba àrùn o mo máa ti jẹ́wọ́ Jésù ní gbangba ẹlẹ́sìn kò lọ opportunity ẹ̀ you only have the opportunity kan péré to speak to the ears of Jesus Christ ó dẹ̀ ti qualify lójú Jésù yẹn tó pé ó ní ìgbàgbọ́ nǹkan tó ń béèrè nìyẹn ó ní Jésù rántí mi nígbà tí wọ́n bá dé ìjọba rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbàgbọ́ nínú Jésù yẹn pé Jésù lè gbé mi dé ìjọba Ọlọ́run so nípa ìgbàgbọ́ òun la fi ń di ẹni ìgbàlà kì í ṣe nípa sí sọ̀rọ̀ so ṣẹ́rí àwọn kìnnìkan wà jẹ́ pé
is part of life. Ṣe ló dàbí miracle tá à ń pariwo lónìí. Ẹ rí i pé lónìí every pastor ṣàfihàn miracle is a miracle alájú afọ́jú miracle I send their light sínú àfóònù àwọn èèyàn miracle àwọn wọ́n bẹ̀rẹ̀ sí kó clutches wá táwọn arọ́ fi máa ń ẹgbẹ́ àti pé arọ́ nìkan ẹnìkan lọ ṣe ìsọjí kan níbi kan kíní táwọn tẹ́sẹ̀ nínú bá tó fi ń rìn ẹbí clutches kọ́ lẹ́yìn pé ó fẹ́ tó 100 mo ní bọ́lá ti ọ̀dà kíní ẹ̀ wá ṣé àwọn arọ́ nìkan ló wà ní bíbá yìí ní tára wọn ò dá so nǹkan tí mo try láti bring out ní pé ẹ̀sìn Kristi Jésù tá à ń sọ yẹn kò rìn kiri fún miracle òótọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn tá a bá farabalẹ̀ ka Bíbélì dáadáa Jésù ó ń lọ fún ìjèrè ọkàn ní throughout his entire life ṣùgbọ́n láàrin méjì ọ̀nà tó bá ó rí afọ́jú òmùláàdá ó rí arọ òmùláàdá kò wá jókòó lórí miracle yẹn ó tún padà sí teaching ẹ̀ ẹ̀kọ́ ni Jésù wá kọ́ teaching ni o because mo rántí program kan tí a ṣe tó jẹ́ pé mo prove ẹ̀ fún àwọn èèyàn pé Jésù à ń pè ní is a miracle worker mo agree ṣùgbọ́n kì í ṣe main purpose of his ministry nìyẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí so ìwàásù ló ṣe jù ó ní láti ibi tó ń lọ káàkiri ẹ̀rọ ń pàdà torí pé ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ oníṣẹ́ ìránṣẹ́ Jésù throughout kì í ṣe ìtawà tẹnumọ́ yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣe rí gẹ́lẹ́ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí gẹ́lẹ́ gba àwọn yẹn kìíní yẹn wọ́n kàn mú irọ́ yẹn mọ́ ni ṣé Jésù ṣe miracle ni bẹ́ẹ̀ ni so but he is more of a teacher than a miracle worker after effect na máa ń sábà pé ó ní ọ̀rọ̀ miracle yẹn láti gather crowd torí pé kò dàbí ayé òde ní social media wá everything wà láti tàn yẹn lé kálẹ̀ ó ní láti pull crowd in ó ní miracle tẹ̀ rí yẹn so bẹ́ẹ̀ náà ni tó pé ẹni tó bá dẹni ìgbàlà ó máa sọ náà ó ti dẹni ìgbàlà already ó láti sọ̀rọ̀ jẹ́ normal but kò ṣe dandan yòbí tí mò ń lọ gan nìyẹn pé tó bá sọ ọ̀rọ̀ Jésù publicly ó lè di ẹni ìgbàlà láéláé ẹ dákun mo fẹ́ kẹ́ tó farabalẹ̀ tún ẹ̀kọ́ ìgbọ́ ó wà bẹ́ẹ̀ dáàsọ àti ọkùnrin àfẹ́ ṣe kékeré àfẹ́ kọjá àtẹ̀rẹ̀dẹ́ 40 minutes yẹn àfẹ́ tè ṣe kó ká parí ẹ̀ so that mo fẹ́ kéèyàn máa gbọ́ ràn yín náà láti padà gbọ́ kẹ́ lè ṣe ń wọ kí n dáadáa kẹ́ lè then ẹni tó bá ní question kó send ẹ̀ sí wa ẹ̀yọ ọ̀pọ̀lọpọ̀ yín pátá ẹ̀ mọ WhatsApp number wa so kẹ́ send ẹ̀ sí wa in fact a máa kọ WhatsApp number wa sí description ẹ̀yọ so tàbí ká link yín directly ká fi ń link tó lọ tẹ́ bá ti click ẹ̀ báyìí á lọ sórí contact wa so that send a message to us tẹ́ bá ní question we be able to answer you Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ìtẹ́ fún wa ẹ̀yọ láti tún pín ipò àti àlìkámà láti pín wọn níyà ẹ̀yọ ká lè mọ̀ bí tí a yà sí bàbá olúwẹ̀gbà ọpẹ́ gba ẹ̀yìn wa mo gbàdúrà lónìí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè Ọlọ́run yóò yí yín sí Ọlọ́run yóò mú kí ìgbàgbọ́ yín nínú rẹ̀ kó rọ̀ yín lọ́rùn jù báyìí lọ ẹ ó sì jèrè Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ìlọ́fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa kálójú rere rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.